dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ń gbọ́ ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn lórí ètò ìròyìn yàjóyàjó fún tòní. Orímádégún Àyìndé lórúkọ tèmi. 25 mílíọ̀nù ni àfojúsùn ìbò ẹgbẹ́ òṣèlú ADC lọ́dún 2027. Yorùbá bọ̀ wọ́n ní bó bá ti wù ní là á ṣe ìmọ̀lẹ̀ ẹni ẹnu ẹni la fi ń kọ ǹjẹ́ mọ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ rí fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC pẹ̀lú àfojúsùn dídì ìbò tí ó tó 25 mílíọ̀nù tó bá di ọdún 2027 fẹ́gbẹ́ ADC. Olóyè Ralph Okenwosu lẹ́ni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ ADC ló sànkété ọ̀rọ̀ nílùú Àbújá níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ kan àti ìpàdé àwọn adarí ẹgbẹ́ ADC lápapọ̀. Nwosu ṣàpèjúwe ìpàdé ọ̀hún gẹ́gẹ́ bí àyípadà ọ̀tun fún ẹgbẹ́ ọ̀hún àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé agbo òṣèlú ilẹ̀ Nàìjíríà ṣì ń gbóná lọ́wọ́, síbẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC ò mikàn rárá láti tún ìtàn kọ nípasẹ̀ ṣíṣe àwárí àwọn ojú tuntun, àwọn olóṣèlú abínibí tí wọ́n ní ẹ̀mí ìjọkan ṣoṣo àti sísin ilẹ̀ baba wọn tọkàntọkàn. Nwosu ṣàlàyé pé rọ̀rọ̀ àgbò ń mì lóòótọ́ lágbo òṣèlú ilẹ̀ Nàìjíríà tẹ́rù sì ti ń ba àwọn ẹgbẹ́ òṣèlú kan pẹ̀lú ìgbésẹ̀ tí ẹgbẹ́ ADC ń gbèrò láti gbé síwájú ètò ìdìbò ọdún 2027. Ralph Nwosu kò ṣàìlò àkókò ọ̀hún láti gbé òṣùbà ńlá fún ẹgbẹ́ ADC nípínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí ibi tí ẹgbẹ́ ọ̀hún ti rẹ́sẹ̀ walẹ̀ jù, tó sì tún gbóríyìn fún àṣeyọrí iṣẹ́ ìdàgbàsókè tí Kingsley Oga ti ṣe èèkàn kan fún ẹgbẹ́ ADC nípínlẹ̀ ọ̀hún pẹ̀lú ìmọ̀ fi gbogbo ìgbà jáwé olúborí fún ipò ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti ti ìjókòó ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà. Ó ní pẹ̀lú àwọn ìgbésẹ̀ kíkó ẹgbẹ́ ọ̀dọ́ jọ, àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tẹnu wọn tọrọ láwùjọ nílẹ̀ Nàìjíríà àti lókè òkun, pẹ̀lú àfojúsùn ìbò tí ó tó 25 mílíọ̀nù lẹ́gbẹ́ ADC fọ́dún 2027, ó dájú pé dídùn lọ́sàn ó so. Àríjù báyìí lọ fún ti abala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn. Orímádégún Àyìndé ló ti ń ròyìn. Ẹ máa yáṣẹ́ o. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.